wàhálà ti dé nínú ìsìlámù báyìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ọ̀pọ̀lọpọ̀ ti ya wèrè báyìí orí burúkú ètè ń dánwò yìí ẹ fi ń dọ̀tí ìsìlámù ni mo sọ fún yín pé àwọn tára ní pọ̀ ní ìsìlámù tá a lè béèrè dèrà fún kí ni ti wàhálà tẹ kóra yín sí pẹ̀lú mọ́mú bíríkìlà tí bíríkìlà rẹ̀ ọ̀bá pé kọ́ lọ wá sẹ́mi ìsìn náà ẹ tún ti ń gbé fọ́tò Saoti kiri àti mọ́mú bíríkìlà ṣe àpọ́nlé ni ètè ń dánwò yìí jẹ́ fún Saoti ni àbí embarrassment ẹ ṣe máa ń tọkàn náà tọ́ba jẹ́ pa ẹtì ẹ̀ ní rìtọ́ọ̀sì kan tí mọ́mú bíríkìlà ń fún yín pẹ̀lú agbẹ́tẹ̀ ń bá a ṣe ó yẹ ká ẹ dínkù àwọn tára ní bẹ́ńbẹ́ ẹni ọ̀fọ́ lójú bẹ́ńbẹ́ ẹni ọ̀rọ̀ lápárọ̀ lẹ́sẹ̀ ní ìsìlámù bẹ́ńbẹ́ ẹni ọjẹ́ síkìlà tára rí ọ̀yà tó ní ìdìtọ́jú tó wà lọ́sibítù tí ọ̀rẹ́ ní sújà ó ń bẹ́ńbẹ́ ẹ gbá àwọn yẹn kiri mọ́mú bíríkìlà kọ́ lọ́ọ́ mú fọ̀gámọ́ tí bíríkìlà ọba pé ẹni ọlọ́ọ̀ṣẹ́ fọ̀gámọ́ èwo lè pé èwo lórí burúkú gan gbogbo ẹ̀yin afáàtẹ wá ya wèrè kiri lẹ̀ ṣé báwọn kìrìsìtánì ṣẹṣẹ tí wọ́n rèé Àgbàlá Gabrieli sọ́kù kan tí ń gbé pò yìí sàárè rèé sọ́kù kan tágbàlá Gabrieli ń gbé pò yìí sàárè rèé ẹ tó ń fi fọ́tò bíríkìlà ẹ fi sẹ́gbẹ̀ẹ́ fọ́tò Saoti kò ní yẹ yín ẹ̀yin olórí burúkú yìí àìmọye kìrìsìtánì náà ń ṣàánú sádẹ́wò táwọn ń dálẹ̀ lélẹ́yìí àìmọye oníṣẹ̀ṣẹ̀gẹ̀ táwọn náà ń ṣàánú ṣé wọ́n á wá fi fọ́tò ẹnìkan ẹ pọ́jọ́ ògùn jì mí ṣé lẹ́nìkan ju Abidjan Ọlọ́run ṣàánú yín o orí burúkú tí ń bẹ́nu ayé yìí kọ́ ló mú kú o ẹ̀rùn jàre ẹ̀rùn gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ àfáwèrè ẹ̀rùn iṣẹ́ tí Alhaji bá sì ti ṣe bó ṣe dáa tó ẹ ti fẹ́ dànù Alhaji bá sì ti àpẹẹlẹ ìwọ náà dẹ̀ ń wòran wọn náà ti fẹ́ máa fi mọ́mú bíríkìlà wọ́n ti fi ń ságbé o wọ́n ti ń bojú ẹ jẹ́ o má gbàgbé orin tọ́rẹ̀ mi kan tó ní o sí Ọlọ́run o bójú mi wọ́n ti ń bojú ẹ jẹ́ òótọ́ ọ̀rọ̀ ni mi ò sọ o.